ìrun táwa ń kí ta ni ẹ máa kí Ifá ni a kí Bíbélì ni a kí odù òtúrọ̀ ọ̀hún méjì lóní a kí nínú Ifá odù Lẹ́kí lọ́kàkúlúwọ̀ aláwù fún wa nínú Ifá odù Lẹ́kí lọ́kàkúlúwọ̀ aláwù òní kútùbù aláwù odù aláwù ọ̀lẹ́lẹ́kí làwù kùtùbù òòdù ìtumọ̀ ẹ̀ ní wípé kútùbù aláwù ó ní ọba kan bẹ́ẹ̀ ń dábẹ́ odù ẹni mo lọ kí bàbá onífàlẹ́rẹ̀ ẹni mo kí odù kan fún yín lójú wáàsí pé mo pè ní odù Lẹ́kí tó bá jáde fóbìnrin kò gbọdọ̀ má bímọ lọ́dún náà odù Lẹ́kí ó wá ń pé kútùbù aláwù agbára ń bẹ tí ń pè ní aláwù odù aláwù ó ń lọ bá odùwà ó ní ọ̀lẹ́lẹ́kí ọlọ́run tí mò ń wí ọ̀lẹ́lẹ́kí kò bímọ Lẹ́kí làwù ẹnìkan ò sì bí kùtùbù òòdù kò sódù tá a lè fi wé nínú gbogbo odù odù tó wá tún nínú Ifá odù òtúrahùn méjì kí ni mo pè é òtúrahùn méjì wá sọ pé àwọ̀ àjíkí làwọ̀ àjíkí àwọ̀ àjígẹ̀ làwọ̀ àjígẹ̀ àwọ̀ méjèèjì ló sì rè gbáyégún gẹ́gẹ́ ẹ̀dẹ́kun tá la máa jí kí Ọlọ́run tá la ń jígẹ̀ Ànábì Ọlọ́run lè jígẹ̀ ẹni tẹ́ fi gẹ Ọlọ́run Ànábì la máa tọrọ ìkẹ́ ìgẹ̀ fún Ànábì ni òun wá ní àwọ̀ ẹni tó yẹ ká máa jí kí la máa jí kí that is Allah àwọ̀ àjígẹ̀ làwọ̀ àjígẹ̀ that is Muhammad ó wá ní àwọ̀ méjèèjì ló lè jáyé ogún gẹ́gẹ́ tẹ́ ẹ̀ bá ti ṣe àwọ̀ méjèèjì ayé ò lè gún ó wá ní bàbá jísìn Èdùmàrè àwẹ̀wẹ̀ ẹni fíní àfimú ẹni fíní àbọ́jú ẹni fíní àwẹ̀pẹ́ ẹni fíní àwẹ̀ gbogbo ara kófínì ní kí ni ń ṣe. sísàlù àlá. ó ní torí Èdùmàrè wọn kì í gbé bí ẹ̀gbin Èdùmàrè wọn kì í gbé bí òkòkò ó ní fáfá fà gẹ̀rẹ̀jẹ̀ tó wọlé wà ní káràbàtà tàbí léèrè pé bó ló ń lọ mọ́sálásí tó bá dé mọ́sálásí kí ló máa wí ọlọ́rọ̀ kábàkábà ni. Allahu asamu mimma jalla fil fikri wa hukimu fil baraya